A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Síwájú ìyànsípò ààrẹ àṣẹ̀ṣẹ̀yàn Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú igbákejì rẹ̀ Kashim Shettima ní ọjọ́ Ajé tí ó ń bọ̀, àwọn akọ̀ròyìn jáde láti bá àwọn ọmọdé sọ̀rọ̀ gẹ́gẹ́ bí òní ṣe jẹ́ àyájọ́ ọjọ́ àwọn ọmọdé àti láti mọ èròǹgbà wọn sí ìjọba tuntun tí ó ń bọ̀. Ọ̀kan lára àwọn ọmọdé tí ó pe orúkọ ara rẹ̀ ní Ọ̀gẹ̀nẹ̀mísè Àpòròbò, ọmọ ọdún 10 láti ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ onípele 5. Ó ní gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà, òun fẹ́ kí ìjọba tí ó ń bọ̀ ṣe ilẹ̀ wa ní orílẹ̀-èdè tí èèyàn máa fi yangàn pẹ̀lú pípèsè ilé-ìwé ìjọba tí ó dára, ìpèsè ìwé àti oúnjẹ fún àwọn tó kù díẹ̀ káàtó, ní pàápàá jùlọ ìpèsè ìgbésí ayé ìrọ̀rùn. Ó ní òun kò fẹ́ máa gbọ́ nípa ìṣekúpani àwọn aláìṣẹ̀, kí àwọn orílẹ̀-èdè yòókù lè máa bọ̀wọ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà. Ọmọdé mìíràn tí ó pe orúkọ ara rẹ̀ ní Òkìkí Jésù Oyèdélé, ọmọ ọdún 8 láti ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìpele 4. Ó ní òun dá lábàá kí ìjọba tí ó ń bọ̀ pèsè ìwòsàn ọ̀fẹ́ àti ẹ̀kọ́ tí ó yè kooro. Ó ní òun kò fẹ́ràn bí ìjọba Buhari ṣe darí ìlú, kí ìjọba tí ó mọ̀ san owó oṣù gidi fún àwọn òṣìṣẹ́. Ìròyìn yìí pọ̀ jàǹtìrẹrẹ, ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ wà nínú ìwé ìròyìn Saturday Punch. Gbogbo ètò ló ti tò báyìí fún ayẹyẹ ìyànsípò ààrẹ àṣẹ̀ṣẹ̀yàn Bọ́lá Ahmed Tinubu ní ọjọ́ Ajé tí ó ń bọ̀, nígbà tí ilé-ẹjọ́ gíga Supreme Court lánàá Ọjọ́ Ẹtì dá ìpẹ̀jọ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) nù, tí ó ń béèrè fún fífagilé ètò ìdìbò tí ó gbé Tinubu àti igbákejì rẹ̀ Kashim Shettima wọlé gẹ́gẹ́ bí olúborí nínú ìdìbò ààrẹ ọdún 2023. Bákan náà ni ilé-ẹjọ́ gíga ti ìlú Àbújá náà kọ̀ láti fi ààyè gba pípè fún ìdádúró ìyànsípò Tinubu nítorí pé ó parọ́ ìbúra nínú ìwé ìbuwọ́lù rẹ̀ fún àjọ elétò ìdìbò. Ilé-ẹjọ́ sọ wípé Tinubu àti Shettima lẹ́tọ̀ọ́ láti kópa nínú ètò ìdìbò ọjọ́ 25 oṣù kejì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch. Bákan náà, à ń fi àsìkò yìí kí ọ̀gbẹ́ni Ládi Jọlá-Oṣó, tí wọ́n jẹ́ olùdarí ONN Magazine àti Showbiz Expo lórí afẹ́fẹ́, kú oríire ọjọ́ ìbí wọn tí yóò wáyé lọ́la, ọjọ́ 28 oṣù karùn-ún. Ẹ̀mí yín á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ọlá ńlá àti ìdẹ̀ra. Bákan náà ni à ń fi àsìkò yìí kí Ọba Ọládipúpọ̀ Ṣàngódé, tí wọ́n jẹ́ olùdásílẹ̀ Ìjókòó Àgbà Foundation, kú oríire ọjọ́ ìbí wọn tí yóò wáyé lọ́la, ọjọ́ 28 oṣù karùn-ún. À ń gbà á ládùúrà wípé ẹ̀mí yín á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ìdẹ̀ra àti ìbàlẹ̀ ọkàn. Gómìnà àṣẹ̀ṣẹ̀yàn fún ìpínlẹ̀ Enugu, Dókítà Peter Mbah, ti fi àpẹẹrẹ hàn nípa ṣíṣe ìkéde ohun ìní rẹ̀ fún àjọ ìwà wíwù Code of Conduct Bureau (CCB) gẹ́gẹ́ bí ìlànà òfin. Mbah, tí ó tìkára rẹ̀ bẹ iléeṣẹ́ CCB wò ẹkùn ti gúúsù ìlà oòrùn ní ìpínlẹ̀ Enugu láti dá ìwé àkọọ́lẹ̀ ohun ìní rẹ̀ padà, sọ wípé ìgbésẹ̀ náà ní agbára fún ìgbélárugẹ ìwà mímọ́ nínú ìṣèjọba. Nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn tí ó dá ìwé náà padà fún kọmíṣánná alámòjútó CCB Benedict Umeanor, ni gómìnà àṣẹ̀ṣẹ̀yàn náà sọ wípé àwọn gbọ́dọ̀ gbé òfin lárugẹ kí àwọn sì tẹ̀lé ìlànà òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Independent tó jáde lónìí. Ẹlẹ́wọ̀n tí iye wọn tó 37 ni wọ́n ti gba òmìnira kúrò nínú ọgbà àtúnṣe Kùjé àti Súlèjà látàrí wípé wọ́n ti san owó ìtanràn wọn. Owó ìtanràn ọ̀hún, tí ó bẹ̀rẹ̀ látorí náírà 15,000 naira dórí $6,500 náírà 130,000 naira, ni àwọn ẹlẹ́yinjú àánú kan san pẹ̀lú àjọṣepọ̀ àjọ alámòjútó ìgbé ayé ọ̀tun fún àwọn ẹlẹ́wọ̀n Prisoner Rehabilitation and Welfare Action. Olùdarí àgbà ọgbà àtúnṣe fún ẹkùn ti ìlú Àbújá, Ibrahim Idris, nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé
kí wọ́n kí mínísítà fún abẹ́nú ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá fún akitiyan rẹ̀ láti mú kí ìgbésẹ̀ yìí wáyé. Níbi ìpéjọpọ̀ ṣíṣe àdínkù sí ọgbà ẹ̀wọ̀n níbi tí a ti rí àwọn adájọ́ káàkiri orílẹ̀-èdè bíi adájọ́ àgbà fún Nàìjíríà Olóyè Olúkáyọ̀dé Aríwóọlá ni ìgbésẹ̀ náà ti bẹ̀rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ Nàìjíríà Flying Eagles ti lérí lẹ́ka láti gbo ewúro sí ojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Brazil nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó kẹ́yìn tí ó máa wáyé lónìí nínú ìdíje Ife Àgbáyé FIFA Under-20. Flying Eagles ti balẹ̀ gàjẹ̀ sí Buenos láti Ọjọ́bọ̀ síwájú ìfagagbága pẹ̀lú àwọn ọmọdékùnrin Samba. Síwájú àkókò yìí ni wọ́n fi 2-1 na orílẹ̀-èdè Italy nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí ó mú wọn pegedé sí ìpele kejì. Èyí tí ó jẹ́ ìwúrí jù níbẹ̀ ni ìlérí olùdásílẹ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Jeddah FC ti ìpínlẹ̀ Sokoto Alhaji Aliyu Oroji Wamako tí ó pè wọ́n kí wọ́n tó lọ kojú orílẹ̀-èdè Italy. Akọ̀wé àgbà fún àjọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ Nàìjíríà Mohammed Sanusi nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ẹ̀rọ láti ibi ìpàgọ́ wọn ní Argentina sọ wípé òun ní ìgbàgbọ́ wípé àwọn wọ̀nyí kò ní já Nàìjíríà kulẹ̀ nínú ìdíje Ife Àgbáyé nítorí Wamako ti ṣèlérí láti fún wọn ní púlọ̀tù ilẹ̀ kọ̀ọ̀kan ní ìlú Àbújá bí wọ́n bá jáwé olúborí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́ ìyẹn comment kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.